ṣèkàṣe ayé ṣáájé bó pẹ́ bóyá ẹ̀san ń bọ̀ wáké. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá nílé. Tí ẹ bá wo ojú móhùnmáwòrán yín, tí ẹ bá wo ojú fóònù yín, ẹ rí i pé àlejò kan wà wájú mi. Ẹni tí wọ́n wájú mi jẹ́ ọ̀kan pàtàkì nínú agboolé sinimá ní orílẹ̀-èdè Nàìjíríà. Ní pàtàkì jùlọ, sinimá tí à ń wò lọ́wọ́, eré ọlọ́sẹ̀ọ̀sẹ̀ tí à ń wò lọ́wọ́ lórí Africa Magic Yoruba, tí a mọ àkọlé rẹ̀ sí Kadara. Ẹni yìí ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ síwájú Kadara, tí wọ́n á fẹ́ gbìyànjú láti fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò láti mọ báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀, èwo ni wọ́n ṣe síwájú kan tó ṣe Kadara, àti pé kí ni àwọn ipa tí wọ́n kó nínú àwọn iṣẹ́ yẹn. Ẹ bá mi dárúkọ yín fún àwọn aráalé. Ẹ kúlé gbogbo ẹ̀yin tí wà ní ilé. Orúkọ tèmi ni Adamson Ali. Síwájú kí ẹ tó ṣe Kadara tí àwọn èèyàn ń pariwo lọ́wọ́ báyìí, tí ayé ń wò lọ́wọ́ báyìí, àwọn iṣẹ́ wo ni ó jọmọ́ bẹ́ẹ̀ tẹ́ ti kópa tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti pé ipa wo lẹ kó? Àwọn iṣẹ́ tí ó farajọ bíi ti Kadara tá à ń ṣe ní ojoojúmọ́ ní orí Africa Magic ti Yorùbá. Àti ọkọ̀ ṣe lénìní, a dẹ̀ ṣe Irora ìyá kó tó di pa àṣẹ wá ṣe Kadara náà. Ní elénìní, lead character nìkan ni mo play ńbẹ̀, mi ò sí lára crew members wọn. Ṣùgbọ́n nígbà tá máa ya Irora ìyá, mo bá wọn coordinate production yẹn. Nígbà tá tún ṣe ti Kadara náà, yàtọ̀ sí pé mo tún jẹ́ ọ̀kan nínú àwọn òṣèré lórí Irora ìyá àti Kadara, mo coordinate Kadara náà. Mo dẹ̀ tún cast majority of the actors tó tún wà lórí ẹ̀. Ní kúkúrú èdè, bá wa ṣàlàyé kí ni nǹkan tí Irora ìyá dálé lórí, dẹ̀ kí ni nǹkan tí Kadara dálé lórí? Irora ìyá dálé ìtàn arábìnrin ọmọ ìkéré kan tó jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ secondary school tí ó ṣalábàápàdé ìfẹ́, tí a sì tẹ̀lé ìtàn ìfẹ́ òun àti ọ̀rẹ́kùnrin ẹ̀ tí a mọ̀ sí Ṣínà láti bẹ̀rẹ̀ ìfẹ́ wọn títí di pé ó ń di pọ́rọ̀ ìfẹ́ wọn di ọ̀rọ̀ oyún, tí a sì rí pé àwọn òbí ẹ̀ wọ́n fi ọwọ́ kékeré fi bá mú, tó sì fà tó jẹ́ pé ó sá síta. Ìta tó sá sí, ó wá lọ ṣalábàápàdé ìyá tí ó ń ṣe okòwò ọmọ títà, tí ó ń mú àwọn ọmọ kékeré bíi tọ̀dọ̀ tiẹ̀ ní tipátipá wá bó ṣe máa fún wọn lóyún, fáwọn tó ti lóyún nù wọn, àwọn tó dẹ̀ lóyún tó wà lójú títí tọ́jọ́ ọmọ kékeré báyẹn, á gba ọmọ wọn, á tọ́ wọn tí tó fi máa bímọ. Tó bá ti bímọ, ó ti láwọn tó ń ta ọmọ fún. So ìtàn arábìnrin tí a mọ̀ sí Múráyọ̀ ni a tẹ̀lé nínú Irora ìyá títí tí a fi rí bó ṣe ìrìn àjò ẹ̀, tọmọ náà kú, tí àṣírí ìyá náà fi tú. Bàtà dẹ̀ bọ̀ sí ti Kadara, a rí ìtàn ẹni tí a mọ̀ sí Ṣẹ̀san àti ọ̀rẹ́ rẹ̀ Fọlárìn, tó jẹ́ pé oníkálukú wa la lè farasọ bí òun ṣe máa ń rí gbà mí tó wáyé pé kò sí owó nílé, pé èèyàn jí bówó nílé. Ṣẹ̀san ò ṣe pé bóyá òbí ẹ̀ ò ní rárá, torí bàbá ẹ̀ ní iléeṣẹ́ búlọ́ọ̀kù, ṣùgbọ́n láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìtàn yẹn, a rí wípé ọ̀lẹ ni Ṣẹ̀san, kò fẹ́ ṣiṣẹ́, tí bàbá ẹ̀ sì gbìyànjú láti tọ́ sọ́nà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa lórílẹ̀‐èdè ìsìn, lẹ́yìn ìgbà tó ti parí iléèwé gíga tó sì ṣe dáadáa, Ṣẹ̀san kò fẹ́ ṣe sùúrù àti rí owó, ó fẹ́ owó tó lè dé kíákíá lẹ́ẹ̀kan náà. Ó wá lọ jẹ́ ẹni tó ṣe àgbákò ọ̀rẹ́ tó yẹ pé ojú tiẹ̀ fẹ́ gidi mọ owó, tó dẹ̀ pé ó lè ṣe ohunkóhun fowó. Nígbẹ̀yìn ọ̀rẹ́ Fọlárìn yẹn, ìyẹn fi ìyá ẹ̀ ṣe oògùn owó,
Ṣẹ̀san wá di pé ó ń tẹ̀lé ọ̀rẹ́ tó ti wá ní owó lọ́wọ́ ń sìn ó tẹ̀lé lọ s'Èkó. Ní kúkúrú Ṣẹ̀san padà dáràn torí òun àti Fọlárìn padà wọ́n ṣèṣì pa ọlọ́pàá kan tí ó yẹ kó investigate wọn pé báwo ló ṣe jẹ́ ibo ló ti ń rówó. Ikú tí ó ṣẹlẹ̀ sí ọlọ́pàá yìí ló mú Ṣẹ̀san sá kúrò l'Èkó tó padà sábúlé. Ní ìwòyí ọ̀rẹ́ ẹ̀ ti sá fílẹ̀ ojú tiẹ̀ náà ti dá ó ti wá mú iṣẹ́ àṣekára lọ́kùnkúndùn. Ó ti wá di pé ó ti wá ń ṣe dáadáa ó wá ti di ọmọlúàbí ó ti di àtúnbí. Ṣùgbọ́n nígbà tí ó wá bọ́ sí pé ó gbé igbá ìbò láti jẹ́ olórí ọ̀dọ́ ní abúlé náà ni ohun tó ti ṣe sẹ́yìn ló wá padà wá sí ọjọ́ iwájú ẹ̀ tó wá ń bí lẹ́jọ́ torí a rí pé àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ní wá kiri. Òun àti ọmọ baálẹ̀ jọ ní oríṣiríṣi ìjà kan sómìíràn torí ìyẹn fẹ́ jẹ́ baálẹ̀ ìyẹn dẹ̀ ní ọmọ tó yẹ pé abí sínú ọlá tí owó ti bàjẹ́ náà ni. So oríṣiríṣi la rí nínú ìtàn Kadara. A rí pé Kadara Ṣẹ̀san ni Ṣẹ̀san ò fẹ́ gbà fún tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tó máa padà wá láti wá sọ pé ó fẹ́ gba Kadara kóun wá tẹra mọ́ṣẹ́ àwọn tó ti ṣe sẹ́yìn padà wá ń bí lẹ́jọ́. Bẹ́ẹ̀ náà ni ti Fọlárìn ìgbà tí Fọlárìn máa ṣe tiẹ̀ ó sá lọ sí ìlú òkè lọ́hùn ṣùgbọ́n nígbà tí ó débẹ̀ ìwà burúkú ẹ̀ àti bóyá pójú ẹ̀ fẹ́ mowó ó padà sọ di pé ẹni tí wọ́n ń lé padà wá sí ìlú tiẹ̀ sí Nàìjíríà bíbáyìí. Ìgbà tó máa dé Èkó àwọn ọlọ́pàá ti ń wá ó sá padà wá sábúlé torí pé kò sí nǹkan kan mọ́ lọ́wọ́ ẹ̀. Nígbà tó dẹ̀ máa wá sábúlé àwọn ọlọ́pàá ti ń ṣe ìwádìí lórí ikú ọlọ́pàá tó pa. Ìgbà tó dẹ̀ máa padà wá lórí pé ọmọ òun náà Kadara padà ṣẹlẹ̀ sóun náà torí kò sí ohun tẹ́dá bá ṣe lé ayé tí kò ní gbà. Ẹ ṣeun gẹ́gẹ́ bíi pé ẹ jẹ́ àwọn tó ṣe àkójọpọ̀ eré náà kí ni response àwọn aráàlú àwọn tó ń wo àwọn films yẹn kí ni response wọn báwo ni wọ́n ṣe ń ṣe ǹjẹ́ irú ipa tẹ́yìn kó nínú Kadara ipa ọmọ ọ̀ta so àwọn kí ni àwọn response àwọn èèyàn sí ròyìn and then the project generally. Ní bó ṣe jẹ́ sí tọ̀dọ̀ tèmi gangan nígbà tí wọ́n kọ́ ṣe Wàsíù nínú Ìrora ìyá Wàsíù jẹ́ kárátà tó yẹ pé ó fọ́nì díẹ̀ kò ń ṣe ọmọ ọ̀tá àmọ́ bí ọmọ ọ̀tá náà ṣì ni Wàsíù ló ń fún àwọn ọmọ obìnrin náà lóyún nínú ilé ìyá tó ń ta ọmọ yẹn òun dẹ̀ ló ń ṣe àwọn iṣẹ́ ibi tó máa ṣe níbẹ̀ bí ìgbà tá a rí tí wọ́n yọ ojú nǹkan náà ọmọ yẹn Wàsíù lọ́rùn kó lọ ṣe nǹkan báyìí sọ ọ̀dájú ni Wàsíù. So gbà tó tún yá tí a tún máa ṣe Kadara ìrísí mi lásán gan ó jẹ́ ìrísí tẹ́ pé ó tó láti dẹ̀rù bàyàn tí n bá ń rìn gbà mí ní títì ẹlòmíì tí máa wò pọ̀ ọmọ ọ̀tá ni mí ní bóyá máa bá mi sọ̀rọ̀ bá mi ṣe oríṣiríṣi àwọn ọmọ ọ̀tá ló máa ń pàdé mi tó máa bá mi pé kí n fowó lẹ̀ kí n ṣe gbá kí n ṣàwó àti pé ó jẹ́ kémi gan tí a bá fẹ́ ṣiṣẹ́ sìn báyìí tí bá ṣe pàdé wọ́n sìn ó ní mo gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ torí tí n bá ṣe bẹ́ẹ̀ so character yẹn náà a lot of people ló ń wò mí ní ìgboro tó ń gòkè ọmọ iye ò lè jọ ọmọ ó máa jọ ọmọ líle kan ṣùgbọ́n jẹ́jẹ́ ni mò ń lọ tèmi o àmọ́ nípa ti iṣẹ́ inú mi dùn púpọ̀ sí bí àwọn ará ilé ṣe gbaṣẹ́ wa àti Ìrora ìyá o àti Kadara. Mo rántí ní ọjọ́ kan ní ìlú Ìbàdàn ní Mọ́kọ́lá tí mo lọ ra nǹkan kan ní agbègbè ibẹ̀ yẹn mo rí ìgbà tó máa bẹ̀rẹ̀ Ìrora ìyá ọ̀pọ̀lọpọ̀ èèyàn àti Yorùbá àti Haúsá àti Haúsá gan ló fẹ́ pọ̀ jù torí subtitling gbogbo wọn lọ ń tò síwájú ṣọ́ọ̀bù àwọn tó bá ní TV tó ń tẹlifíṣàn wọ́n tó síbẹ̀ tí gbogbo wọn wò ní wọ́n fẹ́ràn ẹ̀ ó dẹ̀ jẹ́ nǹkan tó dùn wá nínú nítorí tá a bá ti rí tí àwọn ará ilé tó bá ń gba àwọn nǹkan tá a ṣe àwọn iṣẹ́ wa báyìí òun ló máa wú wa lórí láti ṣe mí ẹ mọ̀ bí gẹ́gẹ́ bí Yorùbá ṣe sọ múṣẹ́yá ní mórí wú. kùsẹ́ ni mórí oníṣẹ́yá. So
ẹ má bínú mi ò ṣe ọmọ Yorùbá, ọmọ Hausa ni mi, ó ṣe pé mo sọ Yorùbá tó yìí, ọmọ Hausa ni mi, ṣùgbọ́n ọ̀rọ̀ mi ti yé yín. So mo máa ń rí báwọn èèyàn ṣe gbà and eventually a rí wípé ó wá di pé a ní nomination ní AMVCA fún Irora ìyá. Mo dẹ̀ nígbàgbọ́ pé Kadara náà bó náà ṣe máa lọ ní ti tọdún tó ń bọ̀ náà nìyẹn. So acceptance àwọn aráàlú ó jẹ́ nǹkan tó mórí wá wú. Ok, ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa characters tó wà nínú both èmi ò wo àkọ́kọ́ tẹ́ sọ yẹn but mo wo Irora ìyá pẹ̀lú Kadara. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa àwọn actors tó wà ń bẹ̀, àwọn tí ẹ cast yẹn, àwọn tó jẹ́ ojú tuntun ló pọ̀ ń bẹ̀. Kí ni èròǹgbà ẹ̀yin tẹ́ jẹ́ tíìmù yẹn tí ẹ tẹ́ fi decide láti lo àwọn tí tó jẹ́ ojú tí táwọn tíìmù púpọ̀? Ok, ẹ ṣé gan. So ní àkọ́kọ́ náà yàtọ̀ sí pé mo jẹ́ film director, actor, mo tún jẹ́ casting director, mo dẹ̀ ní casting agency lélẹ́yìí tó jẹ́ pé àwọn tó bá fẹ́ máa ṣe eré orí ìtàgé bíi tiwa yìí tó fẹ́ máa fi ṣiṣẹ́ ṣe tí wọ́n dẹ̀ ní talent ẹ̀ tó dẹ̀ wà trained, mo máa ń adopt wọn, a máa ń register wọn sínú agency, a máa ń bá wọn wá iṣẹ́ náà. So ìyẹn ló mú kí nígbà tí mo bọ́ sí orí Irora ìyá àti Kadara láti ṣe as coordinator, òun ló mú kí àwọn producers wa ìyẹn Adeniyi Joseph àti line producer Precious Irogalachi ló bá mi sọ̀rọ̀ pé okay kí n wá àwọn tí wẹ́ pé wọ́n wà talented tó lè portray character. So nígbà tó send script sí mi, èmi àtàwọn team mi ní agency la jókòó pé okay irú character báyìí bó yẹ kí ẹni yìí ṣe rí eléyìí, bóyá máa deliver character yìí lélẹ̀. So mo kò bá producer sọ̀rọ̀ kí ni àwọn nǹkan tí ẹ̀ ń wá, wọ́n dẹ̀ sọ pé okay nǹkan báyìí nǹkan báyìí. Gbà tó dẹ̀ sọ fún wa tán, a kò send options of actors sí wọn tá a suggest fún wọn pé okay èèyàn báyìí fún role báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a dẹ̀ suggest dẹ̀ ni wọ́n wò pé okay ó bá character yẹn mu tó dẹ̀ fi sí. So ara nǹkan tí àwa dẹ̀ máa ń wò ní agency tiwa ní for actors tó bá fẹ́ gba irú àwọn roles báyìí ni mo máa ń wo tenacity wọn when it comes to their career. Bí ẹ mọ̀ ó ní nǹkan kan tí mo máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ actors tí n bá pàdé, mo máa ní yàtọ̀ sí pé èèyàn wà talented ó dẹ̀ wà trained, bóyá wà skilled, the actor has to be hungry. Àwọn nǹkan tí mo máa ń rí nìyẹn, torí tẹ bá rí actor tó wà hungry, ohun tó túmọ̀ sí ni pé actor yẹn ní aspiration, ó ní dreams, ó ní picture tóun fún rẹ̀ ti build fún rẹ̀, tó yẹ pé tóun bá gbé picture yẹn sí iwájú, tá bá fún ní opportunity kékeré ó máa ń sọ di ńlá ni. So tẹ bá rí actor tó yẹ pé ó wá bóun ṣe máa rí space kékeré wọ̀ tóun dẹ̀ máa wá sọ di ńlá láti fi prove ara rẹ̀, irú actor bẹ́ẹ̀ máa ń go the extra mile to interpret, ó máa ń interpret character yẹn dáadáa. So the actor has to be hungry besides being skilled, because ní Nigeria tàwa yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ní skill tó dẹ̀ ní talent, ṣùgbọ́n few of us la rí ìmọ̀ nǹkan tá à ń lé, tá à ń tẹ̀lé, tá à ń tọ̀. Kì í ṣe gbogbo èèyàn ló ní picture fún nǹkan tó fẹ́ mú yọ, tó fẹ́ mú ṣe nínú career yẹn. Ẹlòmíì kan ṣáà wà ń bẹ̀ pé actor lèmi náà, àwọn kan ṣe, ẹlòmíì dẹ̀ ní owó yẹn nìkan ló bá wá. But for some people it's beyond just the money. The money is something, àmọ́ there is also the space for art and a picture tí wọ́n ti build fún rẹ̀, a world of your own. So tẹ́yìn bá ti rí actor tí mo spot pé ó ní irú nǹkan báyẹn, irú actor báyẹn ló máa wà likely láti jẹ́ ọ̀kan lára àwọn tí mo máa project fún producer pé ẹ lo èèyàn báyìí, òun náà lè deliver lines ẹ̀, ó lè deliver character yẹn, ó lè interpret ẹ̀ well, ó máa gbé character yẹn jáde nínú iṣẹ́ yín. So nǹkan tá a wò nìyẹn. Okay, nínú the last question nílé nínú Irora ìyá Eléyìí àti Kadara, personally ẹ̀yin gangan fúnra yín èwo lẹ rò pé ó gbé wọn dáadáa ní mẹ́tẹ̀ẹ̀ta? Gbé wọn, kò sí tí ó gbé wọn. Bọ̀ ó gbọ́dọ̀ nìkan tí I am scout me now. Ó gbọ́dọ̀ nìkan tẹ́yìn náà. Ìtàn yẹn ò jẹ́ bákan náà. Nǹkan tẹ́ àtàlẹ́ bí mi pé èwo ni mo fẹ́ràn. Èwo lẹ fẹ́ràn ó yá. Mo lè sọ pé mo fẹ́ràn Irora ìyá gan torí ó jẹ́ ìtàn tí ó bá oníkálukú wá wí. Kadara náà jẹ́ irú tọ́ báyẹn, ṣùgbọ́n
ẹ ká wo ìtàn ìrora ìyá yẹn personally mo believe pé àwọn tó jẹ́ òbí tó bá ti bímọ wọ́n ní Yorùbá sọ pé tí a bá fi ọwọ́ kan bọ́mọ wí a máa fi kejì fi fà mọ́ra ni so mo believe pé ta nígbà tí ọmọ yẹn lóyún tí bàbá ẹ̀ bá wí tí bàbá ò rò nípa kòkòrò ti condition táwọn wà ń gbà yẹn kó fún wa máa dípò wá jẹ́ kó le tó bá yẹn fọmọ yẹn ò ní sá kúrò nílé ohun tọ́mọ yẹn ṣe ò dáa ìtàn yẹn bọ́mọ yẹn wí ó bá àwọn ọ̀dọ́ wa wí ó bá àwọn ọmọ kéékèèké wí ó bá bàbá wí ó bá ìyá wí àtàwọn oníṣẹ́ ibi náà láàrin wa tó pé ohun tó máa jẹ nìkan ni wọ́n mọ̀ gbogbo wọn náà ló bá wí so mo fẹ́ràn ìtàn yẹn àti pé ìtàn yẹn jẹ́ nǹkan tó elébo máa ń pè ní pé ó wà touching very very emotional story ní ìrora ìyá fáwọn tó ṣì rántí ìtàn yẹn so fún èmi o ìtàn tí mo fẹ́ràn jùlọ nìyẹn bó ti yẹ pé nínú ilé nìní ni mo ti ṣe major character nínú àwọn ìtàn mẹ́tẹ̀ẹ̀ta yìí. gẹ́gẹ́ bíi pé iṣẹ́ tí ẹ̀yin gbà ní gẹ́gẹ́ bíi pé ẹ̀ ń tọ́ àwọn tó bá fẹ́ mú iṣẹ́ eré orí ìtàgé ní ọ̀kúnkúndùn ẹ̀ ń tọ́ wọn sọ́nà kí ni ẹ lè sọ nípa pé bóyá àwọn tó bá ń ṣe iṣẹ́ yín tó máa ń gbà wọ́n ṣiṣẹ́ fáwọn iṣẹ́ tó máa ń fi àwọn especially àwọn obìnrin sí condition pé ká tó fi ẹ́ sí rò yìí o wàá ṣe normal fún wa wàá ṣe normal wàá lọ sí orí pápá ní yàrá ìsàlẹ̀ ṣe kí ni àríwísí lórí ẹ̀. ẹni ṣe bẹ́ẹ̀ ni lákòókò náà bí agency yẹn ṣe bẹ̀rẹ̀ náà àwọn nǹkan báyìí ló mú mi sọ pé ó yẹ kí ẹnìkan mi ò tiẹ̀ mọ̀ pé agency tiẹ̀ máa ń wà tẹ́lẹ̀ mi kàn act mo dẹ̀ ń ṣe fíìmù tèmi ni mi mọ̀ pé agency máa ń wà tẹ́lẹ̀ tó máa ń ṣerú nǹkan báyìí àwọn èèyàn dẹ̀ kàn fi ṣe bí àbí business for business sake ohun tó mẹ́mi bẹ̀rẹ̀ nígbà tí mo bẹ̀rẹ̀ ní bí ọdún mẹ́ta sẹ́yìn ni pé àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ wọn obìnrin ló jẹ́ ṣá ọkùnrin náà nírú àwọn ìtàn báyẹn surprisingly but ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí mo máa ń pàdé tó máa ń sọ ìtàn yìí gbogbo wọn same thing ló máa ń sọ ìtò tí ẹ ṣẹlẹ̀ tó ẹ pé ó tún súnmọ́ mi gan-an ìyẹn náà ṣẹlẹ̀ so lẹ́yìn ìgbà tí ìyẹn actually ṣẹlẹ̀ tó ìyẹn le wọ́n fọmọ náà ní lead character nígbà tó lọ for audition producer dẹ̀ pé kó wá o wọ́n fẹ́ ṣe script reading professional thing ní script reading ṣùgbọ́n nígbà tó máa di pé ó máa lọ fún script reading wọ́n lọ bá nílò hotel kò sí script reading wọ́n pè wá fún nǹkan míì ni ìgbà tó lóhùn ò ṣe wọ́n ní pé kó máa lọ pé èmi mo send owó hotel sí pé kó lọ gbọ́ hotel mi lálẹ́ ọjọ́ yẹn tó padà lọ sí ilé ẹ̀ lọ́jọ́ kejì nígbà tó bá di bí oṣù kan sẹ́yìn lẹ́yìn ìgbà yẹn mo rẹ́ lómi lórí iṣẹ́ yẹn tí mo mọ̀ rí tó yẹ pé that same role lòun play mo á gbé báwo lè gba role yìí pé kó lè ìyẹn ní bí oṣù méjì sí ìgbà tó máa ṣe audition lọ ti send script àti half payment sóhun ìyẹn ni pé ta lọmọ yẹn gbà láti bá wọn sùn náà kò máa lò ní ẹ̀yìn ìgbà tí wọ́n máa fún ní role yẹn gangan wọ́n ti fẹ́ lómi role yẹn wọ́n ti sanwó fẹ́ yẹn wọ́n ti fún script 2 months before kó tó ṣe audition tẹ́lẹ̀ wá tó sọ fún pọ́ máa fún lead character so ẹ̀yìn ìgbà yẹn wá wò pé tí intermediary bá wà láàrin àwọn oníṣẹ́ ibi láàrin wa pé èèyàn burú ló ba èèyàn rere jẹ́ kò ṣe pé bí gbogbo wọn ṣe rí nìyẹn àwọn èèyàn dáadáa wà tí mo mọ̀ dáadáa tí mo dẹ̀ ti bá ṣiṣẹ́ mo wò pé tí intermediary bá wà láàrin àwọn tó ń jẹ́ pé oníṣẹ́ ibi ni wọ́n torí kò ṣe má ní wọ́n lówó lọ́wọ́ dẹ̀ máa pè production tó bá dẹ̀ gbà wá pẹ̀lú mi ṣùgbọ́n tí intermediary bá wà láàrin actor àti producer tó ń bá wọn sọ̀rọ̀ tó ń bá wọn negotiate ó máa cut off gbogbo àwọn harassment báyẹn. ẹ ṣé lastly ìmọ̀ràn wo lẹ ní fún àwọn tí ó gbèrò láti darapọ̀ mọ́ iṣẹ́ eré orí ìtàgé then àti àwọn tó yẹ pé wọ́n ti wà ń bẹ̀ already tó dẹ̀ ń sapá láti ga that is number 1. Number 2 a fẹ́ kẹ́ fi kíkásẹ̀ lẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ àwọn tó wo ilé nìní ìrora ìyá Kadara àtàwọn iṣẹ́ tí ẹ ti kópa ń bẹ̀. ok ìmọ̀ràn mi fún àwọn tó fẹ́ darapọ̀ mọ́ àwọn eléré orí ìtàgé bíi tiwa báyìí àtàwọn tó dẹ̀ fẹ́ máa ṣe fíìmù gẹ́gẹ́ bíi crew members producers àná
ó ní pé ohun téèyàn bá ń ṣe kó tẹra mọ́, kó dẹ̀ má ṣe ọ̀lẹ nídìí iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà láyé ẹ̀dá ń gbà ṣe ọ̀lẹ nídìí iṣẹ́ tiwa yìí. Ẹni tó ń ṣe ọ̀lẹ lẹni tí yóò fẹ́ grow beyond ibi tó wà. Anything tó bá máa improve in knowledge ó máa pave way fún ẹ, torí knowledge ẹ̀ lómi máa padà sport tó máa rí pé òkè ènìyàn báyìí ó lè ṣe nǹkan báyìí, ẹ fún ní opportunity báyìí. Torí àwọn tí ìtàn kékeré yìí kò ṣètò tó gùn. Nígbà tí mo lọ ṣe lénìí actor lásán ni mo jẹ́, through audition ni mo bá wọlé actually, ṣùgbọ́n mo lọ mo dẹ̀ deliver. Mi ò dẹ̀ dúró ní dúró pé actor lásán ni mí. Ohun tí mo mọ̀ tí mo tún lè ṣe beyond being just an actor, mo sọra mi di ara wọn ní orí set. Wọ́n gba àbọ̀bọ̀ yìí ó lè ṣe nǹkan báyìí. Ìgbà tó máa ṣe Irora ìyá, wọ́n pè mí and it was an honour, torí Irora ìyá is a very very big project. It's a very big project, and to have been the one to coordinate it kò ń ṣe nǹkan kékeré. And nǹkan tá à ń sọ nípa pé èèyàn ń ṣe ọ̀lẹ nìyẹn. Tí n bá dúró níbi pé mo lọ film school, mo kọ́ ẹ̀kọ́ bá ṣe lè jẹ́ actor nìkan, mo wá jókòó ti acting nìkan mi ní síbi tí mo wà lẹ́yìn, tó yẹ pé ṣàṣà níṣẹ́ tó máa gbé wọ àwọn ibì kan ní Ìbàdàn lẹ́yìn tí mi lè gbọ́n pẹ̀. So kéèyàn kọ́ ju ibi téèyàn ti wà lọ. Ohun téèyàn mọ̀ nísìn kọ́ ni kọ́ bá pẹ́ ni ẹ ṣì mọ̀ lọ́la. Ìyẹn là ń pè ní value. If you keep adding value to yourself, the people that can spot value will see it and they will call on you. So ìmọ̀ràn mi nìyẹn. Mo dẹ̀ máa fẹ́ ṣe ìdúpẹ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo yín ẹ̀yin ará ilé tẹ̀ ń wo àwọn iṣẹ́ wa, tẹ́ bá wa wo elénìní, tẹ́ wo Irora ìyá, tẹ́ dẹ̀ tún ti ń wo Kadara báyìí tí a ṣẹ̀ ṣe àṣekágbẹ́ ní ọ̀sẹ̀ tí a wà nínú èyí. Ẹ máa retí àwọn iṣẹ́ báyìí tó tún dùn jù báyìí lọ ní ọjọ́ iwájú. Ẹ ṣé púpọ̀ gan. A dúpẹ́ lọ́wọ́ yín o. Sí dìgbà mìíràn tá a tún máa pàdé. Ire o. Ṣìkàṣìkà máa ń ṣìkà ẹ lọ. Ṣé ṣáájú bó pẹ́ bóyá ẹ̀san ń bọ̀ wá ké.